Nàìjíríà yìí ọ̀pọ̀lọpọ̀ ń bú mi àwọn kan lóhun tí ó jẹ ní wá ká fi tẹ̀gàn kó mẹ́ ká fi tẹ̀gàn sí olówó ni mí ọlọ́lá ni mí òsùn tọ́lọ́wọ́n fún yẹn tọ́lọ́wọ́n fún mi mo bí ọmọ tó pọ̀ mo ní ọmọ ní Canada mo ní Germany mo ní káàkiri tí kò sí ojú mọ̀ fẹ́ lọ́dọ̀ lọ́wọ́ tí ó sì fún mi tí ọba dẹ̀ sọ́kùnrin lé mọ́ ọkùnrin ni mí Fúlàní 1 million mo wá ní ẹjẹ́ àfọwọ́sowọ́pọ̀ kágbára lóko ẹrú Fúlàní ọ̀sẹ̀ tó dá mi lóhùn èmi ń kélẹ̀ Yorùbá Kánú ń kélẹ̀ Ìgbò Buhari ní kí wọ́n pa mí kí wọ́n pa Kánú orí Kánú kò yọ ó fi Kánú sí àtìmúlé rẹ̀ Màlàmí tí ń fọ́ táǹgbà náà Màlàmí dàlẹ́ nì ó ti dẹni àná Latif Fagbemi ó ti gbàpò lọ́wọ́ ẹ̀ Buhari tí ń lu agbára ńgbà náà tí yẹn bí ẹni pé kò ní kú lọ́la Buhari yẹn dàlẹ́ nì ó ti dà mọ̀lú nìyẹn bàbá rẹ̀ dà ó ti padà tó kọ mọ̀lú bàbá rẹ̀ Buhari ti fi Nàìjíríà ya owó táwa dẹ̀ rí mo ní ẹjá kò lóko ẹrú Fúlàní ẹjá dádúró àwọn la ní epo la ní gbogbo nǹkan lọ́dọ̀ àní nǹkan kan ṣe pẹ̀lú àwọn Fúlàní wọ́n Nàìjíríà ò lè wọ́ gbogbo wọn dá mi lóhùn lónìí nǹkan Buhari wá gbé èkú fọ́ọ̀gù ìjọba tó ti ba yé ẹ̀jẹ̀ wọ́n wá gbé fún bàbá Tinubu lóṣù mẹ́fà àbẹ́rẹ́ kí ló ṣe ohun tó wá dùn bí fún àwọn Yorùbá ni pé àwọn àgbààgbà Yorùbá ni tó wá ní ìjà ṣe protest ebi ń bàbá ìjà ń jẹ wá ṣe ẹ̀rọ ọmọ Ìgbò kẹ̀kẹ́ kọ́ bọ́ta pé ebi ń pa wọn. wọ́n ti lé gbogbo Fúlàní kúrò lórí ilẹ̀ wọn wọ́n ń dàkọ wọ́n ń ṣe gbogbo nǹkan tó wọ̀n. Ìgbò ti lé gbogbo wọn kúrò lórí ilẹ̀ wọn wọ́n ń dàkọ ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ ní wọn ò lè ké èkó ní sọ pé ebi ń pa wọn. kí ló dé táwọn ò lè fọ́ sọ ọ̀pọ̀ kálé wọn kúrò lórí ilẹ̀ bàbá wọn. káwọn bàbá wọ́n ráyè dáko wọ́n ráyè lọ káwọn wò bóyá bí ọ̀pá wa Fúlàní wọn dá oúnjẹ padà ní Naija wọ́n tọ̀nù lókùn tó báyìí bọ̀lọ̀bọ̀lọ̀ ni tí ó rí bọ́ọ̀lọ̀ lórí ẹbí àgbàdo lọ bí ìkànnì ọkà bàbá wọ́n ní afẹ́ mẹ́ta ọkà lọ bí ilẹ̀ bí ilẹ̀ tó lọ́ra Fúlàní wọn fi wá halẹ̀ àwọn òfin sùn wá ní sùtò ẹgbẹ́ tàbá fi ẹ̀gẹ́ bọ̀lẹ̀ ń bí ó máa ń tó ṣùgbẹ́ bọ̀ ní òrì Fúlàní ó sì bọ́ sóko wọ́n yọ gbogbo ìgbé wa fún àlù ó ṣàn bàbá fún ọlù ẹgbẹ́ bá sọ̀rọ̀ wọ́n bẹ̀rù yẹn náà àwa lè fọwọ́sowọ́pọ̀ ká lé wọn kó lórí ilẹ̀ wa àwa ń bu Tinubu kí lọ́kàn wá pẹ̀lú protest àwa Yorùbá ní ká fọwọ́sowọ́pọ̀ ká lé Fúlàní bọ̀ lórí ilẹ̀ wa káwá wò báyọ̀ bàbá wọn fọwọ́sowọ́pọ̀ lórí fọ́tọ̀ ẹgbẹ́ Fúlàní kẹ́ ti ń pa wọn náà dandan ni kó dìde pẹ̀lú wọn tẹ̀ wọ́n fi àsìkò ìrọ́ gbogbo àwọn ọ̀dọ́ ẹjẹ́ àfọwọ́sowọ́pọ̀ ọba mẹ́rin náà ti bá láyìí láàrin oṣù kan kòkóṣù ohun tó kù tí mo fẹ́ ká ṣe é ṣe yìí ká fọwọ́sowọ́pọ̀ àtẹlẹgbẹ́ àtọlọ́gbà nígbà tí wọ́n dóde ìjọba kankan nígbà táwọn ọmọ àwa lágbègbè tó lé àwọn bàbá wọn sọ̀pọ́ọ̀tì wa ká dá síkírọ́rìtì tó dálẹ̀ fúnra wa wọ́n ti mú síkírọ́rìtì kan lẹ́sìn wọ́n sọ àwọn kan nífẹ̀ẹ́ lódún ọmọ Yorùbá àwọn kan akíkanjú ọmọ Yorùbá gbogbo yẹn lọ́jọ́ ìwọ̀n ẹ sọ̀rọ̀ ayé nìkan lọ́jọ́ yẹn akíkanjú ẹjọ́ yẹn ìfẹ́ lódún èmi ni mo dálẹ̀ àwọn ọmọdé ti kú bẹ́ẹ̀ àwọn àjọ bọ́ sínú igbó abẹ́rẹ́ látẹ̀kìtì nígbà tí mo dé yìí mo dé tán ni. kúṣẹ́ ni mo ní ṣe wù bàbá. báwa la ní ìdámọ̀ a máa arrange ní gbogbo local government a sì ní security bíi at least a need bíi 60,000. àwọn kan máa wà nù gbó ti Fúlàní àwọn kan máa patrol ní títì láti lè dáàbò bo àwọn bàbá wa ẹ mọ̀ jà bú wọn mọ́ ẹ mọ̀ bú àwọn ọba mọ́ ẹ mọ̀ bú lóye mọ́ ẹ mọ̀ bú àgbààgbà kankan mọ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ni ká wọ gbó ká lé àwọn Fúlàní kúrò lórí ilẹ̀ àwọn bàbá wa. nítorí wọ́n ti bà á jẹ́ tẹ́lẹ̀. nítorí wọ́n ti bà gbogbo ẹ̀ jẹ́ Buhari ti bà á jẹ́ kó tó lọ Buhari mú àwọn Boko Haram àwọn x-man Fúlàní báyìí 5,000 ó lọ fún ọ ní amnesty ó wá kó wọn sínú sójà ó kó wọn sínú ọlọ́pàá ó kó wọn sínú DSS wọ́n wá ní Fúlàní babalẹ́kìtì wọ́n lọ kó àwọn sójà tí Buhari fún ní amnesty àwọn Boko Haram tó fún amnesty wọ́n kó wọn wá sí Èkìtì wọ́n ní bá
ọmọ dáàbò wa. wọ́n tún bá àwọn ọmọ wa sùn bẹ́ẹ̀ nísìnyí. Bàbá mi ó sọ pé egungun ojú kábíyèsí bàbá kábíyèsí bàbá mi. Egun lè wa ládùúgbò lọ́ba wa ń lùlù fún olùsí mọ́ lùlù fún egungun ojú kẹ́lẹ́ ìkànnì déèní akọ ilẹ̀ yìí kọ́. ọmọ kan. Àwa náà wá ń sọ yí pé táwọn bàbá wọ́n ọmọ ọgbọ̀n láti inú ilé wọn lọ sí pàdé kí Fúlàní ó dá wọn lọ́nà akọ àtìlẹ̀ yìí kọ́. Àwọn onídìí àti mọ̀ ṣe protest pé ebi ń pa wá ebi àwa ni ká fọwọ́sowọ́pọ̀ ká wọnú kó ká lé Fúlàní. Mo ti sọ ti pẹ́ pé wọ́n Nàìjíríà ò lè wọ́ tẹ́ bá ti wá ṣe tán tí ó bá ti yá egun tí ó ti yọ rẹ̀ tèmi. Ẹ mọ̀ jà ẹbí kò sọ̀rọ̀ láti sọ bẹ́ẹ̀ o kò sí olóṣèlú àìdá gọ́fúnà ni o sẹ́nitọ̀ ni o tàbí pírẹsidẹ́ǹtì kan bóyá kó tó dìbò tún mọ́ tí èsè tiẹ̀ Buhari ti bàjọba jẹ́ tún rẹ̀ ó ti ta gbogbo Nàìjíríà pátápátá so fún díẹ̀ yìí àwọn ọmọ Yorùbá àbábọ̀ àbáwọn ṣe mọ́ wọ́n Nàìjíríà ò lè wọ́ wọ́n Nàìjíríà ò lè sọ́kí ní èrè wọ́ kí Fúlàní máa lọ́nu ẹ̀ kí mọ́ mọ́ lọ kí Yorùbá dúró gbogbo Fúlàní tí ń ba oko wa jẹ́ tí ń ba gbogbo dúkìá wa jẹ́ láti ṣe lọ a máa dá security lẹ̀ mo ti tètò àwọn kan ìfẹ́ ló dùn ọmọ Yorùbá àwọn kan akíkanjú gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ bá ti mọ̀ ẹ lọ́jọ́ ìwọ̀n mo nígbàgbọ́ pé pẹ̀lú ògùn Ọlọ́run àwọn bàbá wa máa tì wá lẹ́yìn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọba wa tí ń bẹ́ẹ̀lẹ̀ gbogbo Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Èjì Olúṣèyí Mákindé mo dúpẹ́ lọ́wọ́ Ọ̀túnba Ṣèyẹ mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Olúgbọ́n ọba orílẹ̀ Kéńdà mo dúpẹ́ lọ́wọ́ ẹ mọ̀ dàpọ̀ yẹn sí mi létí ẹ̀gbọ́n mi ẹ mọ̀ dàpọ̀ yẹn sí mi létí ẹyẹ mọ̀ dàpọ̀ tó bá ta ní sọ̀rọ̀ sí mi létí náà ọmọ sọ̀rọ̀ sí mi létí o ẹni tí ọba ti sọ sí mi létí ẹ kí n tẹ́ mọ kẹ́ni tí ò ti tèmi mo kí ọ̀nà oníbodè Ìgbòho mo kí bàbá mi orílẹ̀ Ẹ̀gbọ́n Olúgbọ́n ọba tó lágbára lórí ilẹ̀ Yorùbá ta wà lólúgbọ́n kì í sọba kékeré tó bá kọ́ ilé ní pọ́nlé Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ àkóso ọmọ náà mo kí orílẹ̀ Kẹta wọn pe gbogbo mítì àwọn lọ́balọ́ba lọ́dún fún àwọn Buhari orílẹ̀ Kẹta dé ẹ̀pẹ̀ mí sí mítì ẹ ti Sunday Igboho mọ́kútọ́ ní ẹ fẹ́ pa ó ní mítì ìkílẹ̀ wá pa àwọn ọba sí ń bí ẹ fẹ́ pọ̀ ọmọ wa tí ń jà fún wa ẹ wá pè wá sí mítì ẹ lọ túlẹ̀ ní ẹ bá fẹ́ pa sọ̀rọ̀ ọba orílẹ̀ Kẹta nìkan ló sọ̀rọ̀ mẹ́ bàbá ọba Bariga ó ní ẹ fi Sunday lórí èmi àti gbogbo òdílé mi Sunday Igboho lèmi ń tẹ̀lé kò gbé pamọ́ ó sọ lórí pépà tó gbé ọba mẹ́rin ló lọ ṣerú ẹ̀ àwọn ọba akẹ́ńbẹ́ ńgbà náà tí wọ́n lè sọ̀rọ̀ sí Buhari wọ́n sápá mọ́ ni Tinubu wá débẹ̀ wá ń bú Tinubu àwọn ọba Yorùbá tó ń bú Tinubu wọ́n lè bí ń pa wọn ebi ní papọ̀ mọ́námọ́ná. bẹ́ẹ̀ni bàbá so mo kí gbogbo àwọn ọba wálẹ̀ Yorùbá Ọlọ́run jẹ́ mi lógún mo dẹ̀ kí gbogbo àwọn gọ́vnà wa torí pé ẹni tó bá dúró tì mí ní ọ̀pá ìkùn ọlé ẹ mọ̀ bú gọ́vnà kankan tiwa ni wọ́n ń ṣe kí mo sọ fún yẹn tiwa ni wọ́n ń ṣe wọn náà mọ̀ pé Fúlàní fìyà jẹ wá ẹ mọ̀ bú Tinubu kò sí nǹkan kan fún wa Buhari tó lọ́dún mẹ́jọ nígbà tí Jonathan ṣe ìjọba ṣe báwọn bàbá Yorùbá kan wọ́n kóra wọn bọ́ta tí wọ́n ṣe protest lọ́jọ́ ta tí Buhari fi lọ́dún mẹ́jọ ta ló ṣe protest kankan ṣé wọ́n ti kú ni wọ́n kú mo kí bàbá mi Wọlé Ṣóyínká bàbá dáadáa ni bó ṣe dàgbà tó dẹ́ẹ̀dì lóògùn tó lágbára tó ní gbogbo àgbáyé ọwọ́ àmì wa kò tónú ó sì fún mi ní márùn ó sì lóhùn mi lẹ́yìn mi ta ló lè ṣerú ẹ̀ ẹ̀mí bàbá yóò kún dáadáa àṣìṣe ni wọ́n Nàìjíríà ò lè ṣe kí ni kò lè ṣẹlẹ̀ orí pé Fúlàní ìsara wa wọ́n Nàìjíríà yẹn ṣe scam Fúlàní ìsara wa àwa ní ìsara wọn àwa ní bá ṣe ra wa lọ́kàn tá bá ti ṣe ra wa lọ́kàn ká dá security ilẹ̀ Governor Ogun State Dàpọ̀ Abíọ́dún bàbá dáadáa ni nígbà tí Buhari ní kí wọ́n mọ pa wọn Ogun State ńgbà yẹn Governor Ogun State wá sọ̀rọ̀ sínú pépà iná bá ń bẹ tó bá gbọ́ kí ní yẹn gbà yẹn Ọlọ́run ń wá yẹn bí Sunday Igboho bá ràn án lọ́wọ́ mo wá lọ bẹ̀ mo lọ kojú àwọn Fúlàní bẹ̀ Buhari ó fún gọ́ọ̀nà yẹn ní kwérì tó fẹ́ gbàjà máa yẹn ní kílẹ̀ fẹ́ kọ̀ wọ́n sí nígbà tí wọ́n pa àwọn kéékèèké ẹ̀ sọ̀rọ̀ òun dẹ̀ sọ máa rẹ̀ níbi Sunday Igboho bá gbìyà òun Sunday Igboho dẹ̀ wá bẹ̀ kọ̀dẹ́sẹ̀ nǹkan ọkà pariwo ó dẹ̀ sí protest Fúlàní dẹ̀ sá lọ kílẹ̀ fẹ́ kọ́ para ọmọ sọ́pá yẹn ni ó ní Sunday Igboho ọ̀pá yẹn náà oníbàjẹ́ fún Dàpọ̀ Abíọ́dún. àṣẹ bàbá Ọlọ́run ní bá ti ẹ̀jẹ̀ láíláí. àṣẹ bàbá Ọlọ́run ní bá ti Dàpọ̀ Abíọ́dún jẹ́. àṣẹ bàbá ní bá ti Ṣèyí Mákindé jẹ́. àṣẹ bàbá ní bá tó tó bá ṣe é jẹ́. àṣẹ bàbá bákan tó lọ kulẹ̀ ẹ lọ́wọ́. àṣẹ bàbá mo wá kí bàbá mi bá ń jà kítóyè bàbá dáadáa. bàbá alálùbáríkà. bẹ́ẹ̀ni Ọlọ́run jẹ́ mi bàbá ogun dáadáa. àṣẹ ní bàbá pẹ́. àṣẹ ní bàbá mi Ayọ̀ Adébánjọ. àṣẹ àwọn bàbá àtẹ̀mí nu. wọ́n ní mo dún sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ mo sì ń dún
ọlọ́run ti ń gbàdúrà mi so àwọn ọmọ Yorùbá ẹja ṣe dáwà lọ́kàn o Yes, sir. ilé tó lọ Fúlàní ọ̀fẹ́ràn wa bàbá Tinubu ti ń bẹ́ẹ̀ wọn ọ̀fẹ́ràn rẹ̀ wọ́n kẹ́ ń dàjọba ẹ̀rú tó palẹ̀ ogun dọ́là mọ́ wọ́n ti kó fáwọn ọmọ tí ń ṣe burúkú jẹ́ ìgbẹ́ kan bàjọba rẹ̀ jẹ́ so ó ti fi hàn sí pé wọ́n Nàìjíríà kò lè ṣe kíni o Kò lè wá. kálukú ọmọ ọlọ́nlọ ẹ̀ Bẹ́ẹ̀ ni. kálukú ọmọ ọlọ́nlọ ẹ̀ Bẹ́ẹ̀ ni. bí mo sọ fún yẹn Kó máa lọ́lọ́ ẹ̀. ìjọba àjẹmú gbogbo yìí. Àṣẹ. Ká. Share and love, share. Those are here. Ẹ wo ma dùnú, ẹ wo ma lálùbáríkà, ẹ wo gbólẹ̀ Yorùbá, gbogbo Áfíríkà sí àyẹ̀, yóò ṣàjẹ́ padà, gbòòṣà, what best, this taking me that bring you up closer to your doorstep, Today is February. Let's follow them. Lóde, ọ̀sà wa parí. Here we are in Igboho now. Hope you can see everything that's going on. Hope you can see everything going on now. Everybody, can you see that? It goes live and direct. It's coming back. This is Igboho's family house. Can you see that? It's coming back there right now. Listen. That's a lucky one. Abesi. Here in here. See that? There we are. See that? The love is so much. See that? The love is so much. You see that? Wọ́n lọ kí àwọn bàbá àwọn olóyè mi. Wọ́n lọ kí wọn náà. Wọ́n padà bọ̀ ní lẹ́sìn very soon. You see that?